ẹja serere ẹja fẹ̀sìn serere kò sí ẹ̀sìn tó bring hatred kò sí ẹ̀sìn tó wáyé táwa sọ wípé hatred ẹ máa kórìíra ara yín ẹ máa bára yín jà ń ló bá wá kò sẹ́sìn tó wáyé bẹ́ẹ̀ o kò sẹ́sìn tá a rán wá sáyé pé ẹ lọ́ọ́ dá ọ̀tẹ̀ sílẹ̀ gbogbo ẹ̀sìn pátá ẹ̀sìn lè má pa wá pọ̀ láyé ìjẹ́nìyàn ó pa wá pọ̀ o kò sẹ́sìn tá a rán wá sáyé pé kó wá dá wàhálà sílẹ̀ ọmọ ádámà ló dáyé àmọ́ n tó burú ń bẹ ọmọ ádámà ló dáyé ní ọ̀sẹ̀sìn di wàhálà o ẹ mọ̀ kíní kan dájú bí wọn bá ṣe bí oníkálukú ní ó ṣe hùwà ẹ̀sìn bó ṣe dáa tó yẹn tó kún fún ẹ̀kọ́ tó kún fún òfin kò ní kéèyàn má jẹ èèyàn bò àìmọye ẹni tí ń sin lọ́hún tó jẹ́ pò ń gangan àbúrò sètáànì nìkan sin lọ́hún ni ẹni tí ń bayé jẹ́ ẹni tí ń da ayé rú tó wá lọ sí ájì tó lọ ń lọ sọ̀kò àṣetáànì ẹ sọ fún pọ́gà rẹ̀ lọ́lọ́ sọ̀kòlù ìkankan náà jọ ni wọn. tó bá wá rí bẹ́ẹ̀ nínú ètò ayé bí a ṣe bí òun kálukú ni ó máa wà ẹ̀sìn èèyàn díẹ̀ lẹ̀sìn gbàṣẹ́ bú lọ́wọ́ ẹ̀ òyìnbó ń pe kíní kan ní personal idiosyncrasy ìwà àdámọ́ wà tí a dá mú kálukú ẹni tó bá jẹ́ dayérú làwọn fámìlì ẹ̀ àwọn ẹbí àwọn òbí ẹ̀ wọn kì í sìn bí ntọ́da tó bá gbẹ̀sìn jù bẹ́ẹ̀ lọ mùsùlùmí ni tó jẹ́ àfà kírísítẹ̀n ni tó jẹ́ pásítọ̀ oníṣẹ̀ṣe ni tó jẹ́ aláwo ìwà yẹn ò lè tán nínú wa ẹ̀ yóò máa ṣe bí yóò sì máa wá support yóò máa wá àyà kùránì yóò máa wá ọ̀rọ̀ bíbélì tí ó fi support ibi tí ń ṣe yẹn irú wọn nínú mùsùlùmí ló máa ń lo àyà ojú ogun nígbà tí ò sí yà yóò ní ṣe bí kùránì ló kọ whereas onírísìn tọ́nà fi sọ àyà tó lè kalẹ̀ nígbà tó gun bẹ̀ irú wọn ní máa ń ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìran rẹ̀ ó lè ní kò ní pátí o tó bá ti wà nínú ẹ̀jẹ̀ díẹ̀ nínú wọn lọ́lọ́run máa ń gbàlà kò sí owó mọ́sálásí kíkó jẹ ni owó ṣọ́ọ̀ṣì kíkó ná owó traditionalist ànádànù tó bá jẹ́ olófòfò ni òfófó ní ọmọ ṣe láàrin ibìkan síbìkan tó bá jẹ́ páwọn ọ̀ràn ẹ̀ àwọn tí wọ́n fọ̀rọ̀ bayé jẹ́ tí wọ́n sọ̀rọ̀ bí ẹni páwọn ní ẹ̀dá yàtọ̀run ìwà wọn wà lára ẹ̀ tó bá gbẹ̀sìn tán wà khubuthul ma'i min khubuthi turabi. wà khubuthul ma'i min khubuthil manaki. wà khubuthul ma'i min khubuthil manaki. àfààní ẹ gbọ́ o. wà khubuthul ma'i min khubuthil turabi. tẹ́ bá rí omi tí bá ń sàn jáde tó bá rà fà tí ń ṣépè fún ẹ lọ́wọ́ àwọn tó bí ọba ńlẹ̀ ni tó bá rà fà tí ń da lérú lọ́wọ́ àwọn tó bí ọba ńlẹ̀ ni tó bá rí pásítọ̀ tí ń dàdúgbò rú lọ́wọ́ àwọn tó bí ọba ńlẹ̀ ni ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ á máa tọ̀ràn tá a bá rí omi tó bá bàjẹ́ ẹ má ṣe blame omi o omi tí ń sàn jáde láti inú ilẹ̀ tó bá black ẹ lọ wò dáadáa inú ilẹ̀ ẹlẹ́dú lómi yẹn tí ń sàn jáde ni omi tí ń sàn jáde láti inú ilẹ̀ tó bá pọ́n tó lọ ní kọ́lọ̀ ẹ lọ wò dáadáa ilẹ̀ amọ̀ ló ti ń sàn jáde ni omi tó dàbí gold omi tó pọ́n tó dàbí omi ẹrọ̀fọ̀ tí wàá ń tú jáde ẹ lọ trace ẹ ilẹ̀ góòlù tí ń wa góòlù ń bẹ̀ lómi yẹn ti jáde ni wà khubuthul ma'i min khubuthi turabi wà khubuthul ma'i min khubuthil manaki wà khubuthul ma'i min khubuthil manaki. ìyẹn ni ò jẹ́ àjọ wa lójú gbogbo ẹ̀yin tẹ́ ń da ilẹ̀ Yorùbá rú nítorí ẹ̀sìn wọ́n ní tẹ́ bára àdúgbò kan tí bá ń dàgbà ẹ fura dáadáa ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dé ǹjọ́ ọmọ àlè bá dé á da gbogbo ẹ̀rú látòkè délẹ̀ anabi wa Muhammad tọrọ bá dọ̀rọ̀ ìyàwó fífẹ́ anabi ní iyyakum wa qadra'u diman ẹ ṣọ́ra níbi ẹ̀fọ́ orí àkìtàn àwọn sàhábà wa bi anabi léèrè kí ni ń jẹ́ ẹ̀fọ́ orí àkìtàn anabi ní almar'atul asna
fi manbitu su. sallallahu alayhi wa sallam. Ìtí ń jẹ́ ẹ̀fọ́ orí àkìtàn tí mo ní kẹ́ ẹ ṣọ́ra kẹ́ ẹ má jà ẹ ṣọ́ra fẹ́ ẹ̀fọ́ orí àkìtàn ẹ má ṣe jẹ òun lóbìnrin arẹwà ó dùn rí lójú ó dùn gbọ́ lẹ́nu àmọ́ ìpìlẹ̀ rẹ̀ ìpìlẹ̀ burúkú ni ìpìlẹ̀ yẹn àrò bó ṣe lè wù kó pẹ́ tó bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ẹlẹ́sìn tó bá jẹ́ pé ìran burúkú ni wọ́n ti bí tó bá dàgbà láyé á lo ẹ̀sìn yẹn àti instrument láti fi báyé jẹ́ ni ẹni tó bá jẹ́ pé ìran rẹ̀ wọ́n táyé ṣe ni tó bá gbẹ̀sìn tán á lo ẹ̀sìn yẹn àti instrument láti fi táyé ṣe ni ìran ànábì wa Muhammad tẹ́ bá trace látòkè délẹ̀ kò sóníjà gidijagan nù ran ànábì kò són fìtínà nù ran ànábì ìran ànábì wà nínú ìran tí jókòó kalẹ̀ tí wọn kì í jagun eléyìí tá ànábì jà lógun wọn gbógun wá bá ni ó dìde in self defence ni ló fi ń já sí pé ẹ̀jẹ̀ a máa tọ̀ràn wàhùbùsùl من خبث التراب وخبث المرء من خبث المناب. ẹ̀yin mùsùlùmí ayé pàápàá jùlọ àwa tá a já fà wàhálà tán fà lórí ọ̀rọ̀ ẹ̀sìn láti bí ọdún méjì sẹ́yìn mo fi Ọlọ́run ọba búra kò pé Islam ó lè pé àwọn ẹlẹ́sìn yòókù torí àwọn mùsùlùmí ni wọ́n ń ya kúrò lọ síbòmí kò pé Islam bí ṣe wùlé ọmọ àwọn kan bẹnu àwọn ẹlẹ́sìn àwọn practice ẹ̀sìn wọn in form of communism ètò ìṣèjọba kan ni wọ́n ń pè ní communism ètò ìjọba tó jẹ́ pé gbogbo wa lájọ máa ṣàánú ara wa gbogbo wa lájọ máa gbéra wa dìde àmọ́ wọ́nà development fún lẹ́sìn àmọ́ wọ́nà development fara wa náà ní rójúráyè wàhálà ò kàn wá bó ni wọ́n ṣe soríire bó ni wọ́n ṣe soríire bá a ṣe ń bí Ọlọ́run fáwọn eléyìí bẹ́ẹ̀ láàmú wọ́nà connection fáwọn eléyìí àwọn ẹ̀sìn kan bẹ́ẹ̀ láyé ẹ̀sìn yẹn wá spread ó lójú ìlú kan nílẹ̀ Yorùbá tí wọn ò tí ì fẹ́ ra gbogbo ilẹ̀ tó yí ìlú kọ̀ọ̀kan pọ̀ tán ọ̀kan nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn kan bẹ àwọn ń lo sympathy wọ́n ń lo àánú pé wọ́n rẹwà jẹ́ ni abẹ́ẹ̀ rí nǹkan ni pàápàá jùlọ ńgbà tí wọ́n rí pé apá kan agbára àwọn làwọn apá kan náà àwọn ẹlẹ́sìn méjèèjì ń lò wọ́n jáde boldly láti sọ pé àwa la lágbára ẹ̀ ìyẹn ń túmọ̀ sí pé ń sọ pé kò ságbára nú ẹ̀sìn tọ̀hún kò wá sẹ́sìn tí ò lágbára o Ọlọ́run gọ sára àwọn ẹ̀sìn kan Sátánì náà gọ sábẹ́ àwọn kan kò wá sẹ́ni Ọlọ́run ò lè gọ sẹ́yìn ẹ̀ kò dẹ̀ sẹ́ni Sátánì ò lè gọ sẹ́yìn ẹ̀ àwọn ẹ̀sìn kan ló ti wọn bẹ́ẹ̀ wàrà wa mùsùlùmí authority ntiwa ntọ́fọ̀ nǹkan lójú nù authoritarianism à ń pàṣẹ lórí ọ̀rọ̀ ìlú lórí ọ̀rọ̀ ẹ̀sìn bí ẹni pàwọn nìkan lọ́lọ́run torí wá dáyé gbogbo ntọ́ bá ti jẹ mọ́rọ̀ ẹ̀sìn rárá haram iná ní ọwọ́ adájọ́ hàn ní láì tí ẹ̀ ronú pọ́lọ̀ ní ó padà fìyàn síná bọ́ọ̀ bá ya fọ́tò iná ní àwa ṣe àfiwá sọ ìsìláàmù dọ̀lẹ́ ló fà á tó fi jẹ́ wípé ó lójú wàhálà tí mùsùlùmí ó fà lásìkò yìí tá a lè win torí wọ́n ti pín akélékélé àwọn kan nígbàgbọ́ ń bi káwọn fi tẹ̀sùbá àṣàdúà bí wọ́n ṣe bá tí wọ́n bí wọn nu àwọn kan dé wọ́n sọ wípé ẹni tí bá ń fa tẹ̀sùbá àyọ̀ wọ̀ náà torí pàǹdàbí ọ̀fà tẹ̀sùbá àwọn kan ò dẹ̀ lè ṣẹ̀sìn láì rí pé kán máa bí Ọlọ́run ọ̀nà gbàbẹ́ lọ́hùn bá nàbì ṣe é bẹ́ẹ̀ táyìn nìkan bẹ́ẹ̀ ni ọba kéwù nìkan ló easy fún àwọn kan dé wọ́n lẹ́ni tí bá ń ṣàìsàn àdúà tí ń ṣe tàájúdù iná ní ọwọ́ torí pa ànábì ò ṣèyún àwọn kan dé wọ́n lẹ́ni tí bá ń ṣàṣàlátù iná ní ọwọ́ ń kó yàwó oníyàwó jọ olè onísìnà díẹ̀díẹ̀ ní nǹkan yìí ń yà kúrò lára Islam àwọn èèyàn ń wíìkì sára population Islam ń kéré authoritarianism à ń pàṣẹ bí ẹni pàwọ́ lọ́lọ́run tó dá yàtọ̀ ẹnu mùsùlùmí ọ̀wá kò mọ̀ limithili hadha yadhubu al-kalibu min kamadin kana fil qalbi imanu wa islamu nítorí ìdí eléyìí limithili hadha yadhubu ẹni tí bẹ̀rù Ọlọ́run bá ń bẹ lọ́kàn rẹ̀ kí ló dé tẹ́ gbàgbọ́ pé fil qalbi imanu wa islamu
كان في القلب إيمان وإسلام. ó ń pààyàn lẹ́kún gan-an pé kí ló dé tẹ́ fẹ́ sọ ìsìláàmù dáhóró gbogbo omi ọbẹ̀ ìsìláàmù ńlá ti gbọ́n dànù original nìkan la fẹ́ àwọn tí wọ́n ń tàtẹ́ bí wọn bẹ́ẹ̀ bá dé gba alátẹ tó bá kún látòkè délẹ̀ ẹ lọ́ọ́ wò dáadáa tí kàtọ́ ń bẹ́ẹ̀ nù nǹkan tí wọ́n fi páàkì tá a bá lọ́wọ́ àwọ̀ original tá a mẹ̀sìn ṣe nìkan láṣẹ Islam àwa tá a ṣẹ́kù ń bẹ̀ bóyá lọ́lọ́run lè jẹ́ àwọ̀ 25% tá a wá sí. àwọn èèyàn fẹ́ ṣàdúà gbogbo ọ̀nà tí wọ́n gbàgbọ́ pàrọ̀ lè fi bẹ́ẹ̀ lọ́hùn gbogbo ẹ̀ lábó lójú ọ̀tọ̀ nígbà yà nẹ́bí ọ̀tọ̀ nígbà tiwa ètò tako Kùránì là ní í ṣe ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi share 10 times new page là ń lò ẹ bá mi share rẹ̀ jìnnà ẹ sisi Ọlọ́run lára wọ Ọlọ́run sisi Ọlọ́run lára tí náà ẹ bá mi like ẹ comment ilẹ̀ Yorùbá ló kó wa jọ káwọn àṣetánì má ṣe tú wa ká káwa náà má hùwà tí ò dáa ká lè gbádùn ara wa. ọ̀rẹ́ mi dáadáa Sheikh Jakmal nílùú Ìlọrin òun ló sọ̀rọ̀ ó ní bóyá ni mùsùlùmí lè win ní ogun kan lásìkò yìí. àwọn kan jáde wọ́n bú gan bí ẹ ṣe máa bú èmi náà wọ́n bú gan wọ́n ní irọ́ ló ń pa ẹ wá dá nǹkan kan lẹ̀kẹ́ jáde káwọ́ bẹ́ẹ̀ wọ́n ni gbogbo wa la trust ara wa mọ́ Sufi ò trust oní tàájúdù ò trust Salafi ò trust Sunna ò trust Amadiya ò trust Nasifa ò trust Kọ̀ríbù gbogbo wa ẹ sì gbé àkídà náà wẹ sì gé wa kélekèlé àwa tó ẹyọ kan mọ́ ẹnu wa ò kò mọ́ mo lè ka nǹkan 4 tàbí 5 táwọn traditionalists nǹkan ńláńlá tí wọ́n gbà lẹ́nujọ́ mẹ́ta yìí téèyàn ọmọ wò pé how come kí ló fà ẹnu wọn kò wọn cooperate àwọn ẹlẹ́sìn Christianity kì í ṣe pé kò síjà láàrin àwọn náà bẹ́ẹ̀ tí wọ́n jàjà abáyélé bàjẹ́ ó bàjẹ́ ẹnu àwọn Christian náà kò kí ni wọ́n fà tí ò ní fà nígbà tẹ́nu wọn kò wọ́n à ní fẹ́ gbé oore kabì kan káwọn kan sọ pé ẹ má gbé lọ́bẹ̀ ọ̀tá Ọlọ́run ni wọ́n Tinubu ni wọ́n pín ráìsì fún gbogbo àwọn àfáà àwọn kan sì kọ́nà rẹ̀ wọ́n láwọn nìkan lè ro àlìjánà tí ó jẹrẹ sí àwọn yòókù wọn máa lọ jẹ náà táwa lẹni iná ta lẹni àlìjánà àwa gé gbogbo ẹ̀ kélekèlé kò wá nítumọ̀ mọ́ bọ́ọ̀ bá rí yàn tí ń lọ ní títì tó fi tẹ̀sùbá àsápò mo lọ́mọ náà ni àtàìmọye nǹkan jágbajàgba bẹ́ẹ̀ tá a ti fi sọ́ra wa dọ̀lẹ́ àsìní ìlànà sí tẹ̀sítàbídì kùlù bá òun. fatọ́lá máa sábàdà ìsànà ìsànà fatọ́lá máa sábàdà ìsànà ìsànà. àfààní sèrè tó o bá fẹ́ kọ̀ọ̀tù ẹ̀mí àwọn èèyàn ìwà ká èpè èébú ìwà ìkà kò lè change mind àwọn èèyàn ìwà rere mú bọ̀ ìwà rere ló lè fi convince àwọn èèyàn ọ̀rọ̀ rere ló lè fi convince àwọn èèyàn ìgbésẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló lè fi convince àwọn èèyàn kì í ṣe bẹ́ẹ̀ ṣe ń lò yìí àṣírí ìlànà sí tẹ̀sítàbídì kùlù tó bá lè máa ṣe rere fáwọn èèyàn bí àwọn ẹlẹ́sìn tí wọ́n ń lo communism lórí ẹ̀sìn yẹn Islam ló ní ká ṣe ìsìn bí ìgbà tá à ń ṣe communism. masalul mu'minin fi tawadihim wa tarahimihim kamathali jasadin wahid. Ànábì ní àpèjúwe mùsùlùmí nínú kẹ́ẹ̀má fi ta'atufihim wa tarahimihim nínú kẹ́ẹ̀má ṣàánú ara yín kẹ́ẹ̀má mójúkò fúnra yín kamathali jasadin wahid. Ànábì lè dàbí a single body tó jẹ́ pé tí àkàndún bá mú ìka ẹyọ kan ìka èékán bí ìka làkàndún mú ìka yẹn ó máa gbóná gbogbo ọwọ́ yẹn ó máa gbóná gbogbo ara ó máa gbóná orí ó máa gbóná ojú ó máa gbóná ó dìgbà tó bá tọ́jú èékán yẹn kí gbogbo ara ó tó fún ẹ lálàáfíà. ǹjẹ́rú ẹsẹ̀ lẹ̀ mọ́ láyé bí nǹkan bá mú onísúfì kan àwọn kan ní kèfèrí ní ẹ má dá lóhùn ẹnìkan má yà sí bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ tì mọ́lé kó múra dáadáa ó tún gba aládàá ni tó bá tì mọ́lé torí kèfèrí ni. Ibo la ti bá rú ẹ̀sìn eléyìí ibo la ti bá
أحسن إلى الناس تستبد قلوبهم فطالما استبد اللسان إنسان فطالما استبد اللسان إنسان. النبي ومحمد صلى الله عليه وسلم ní amúlẹ̀ fatih lọ́dún tí ànábì ní ta triumphant entry into the holy city of Makkah lẹ́yìn ìgbà tán ti lé jáde ànábì ìṣẹ́gun dé agbára dé àwọn sàhábà wa sọ fún ànábì pé Abdullahi ibn Ubay òun là tún wò láàrin wa yóò ti bà nǹkan jẹ́ òun ló ṣe sábàbí tí more than 100 di mùsùlùmí fi kú ní ogun Uhud torí òun ló lọ dìtẹ̀ tí wọ́n fi rí wa win òun náà ló parọ́ mọ́ ìyàwó ànábì ìyàwó rẹ̀ òun ló parọ́ mọ́ tó ló ṣe zìnà tí ọ̀wọ́n lára ẹ̀ mẹ́dọ̀la wọ́n ka àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó ṣẹ̀ tó jẹ́ pé nínú òfin ayé gan èèyàn ti dáràn pípa nítorí pé òun náà pààyàn ó ṣe sábàbí murder ó ṣe sábàbí mass murder ńlọrun nìkan ṣe àìmọye èèyàn ló kún torí àwọn ìgbésẹ̀ tó gbé wọ́n wá sọ fún ànábì ẹni tí wọ́n wá ní kànábì ọ̀dájọ́ fún yìí olórí kàbílà kan ni olórí ìran kan ni gbajúmọ̀ ni èèyàn ńlá ni ànábì rẹ́dì láti dájọ́ bẹ̀tẹ̀ ànábì rántí pé àṣẹ̀ṣẹ̀ ṣẹ́gun ni bá a bá la dájọ́ ń sìn á pín sí méjì Islam ó pín sí méjì òun náà léèyàn tiẹ̀ ẹni tó ń yàgbẹ́ sọ́jà léèyàn ẹni tí ń kó léèyàn bá a bá la díjú mọ́rí dájọ́ yóò bà nǹkan jẹ́ yóò pín wa yẹlẹyẹlẹ and alhitihadu kò wà ká wà lọ́kan ká mọ̀ pín yẹlẹyẹlẹ lágbára Islam ànábì ni mo róye mo dẹ̀ rí mi sí pé Ọlọ́run ṣetán yóò jẹ́ ń yà ẹ máa retí ìbínú Ọlọ́run lórí ẹ̀ ká wá pa nísìn la yata'addathu nas anna Muhammad yaqtulu ashabahu kí n pa káwọn èèyàn máa wá sọ káàkiri pé ànábì àwọn sàábé rẹ̀ lókù tí ń pa wọn ní mọ́ tó ṣe mọ́ wàláhì ìbínú Ọlọ́run padà dé lórí ẹ̀ Ọlọ́run mú ó sì sàǹgbàmùmù ọgbàmùmù àdánwò kan sàǹgbàdánwò àdánwò gidi kan ó sì gba àdánwò tó bá wá rí bẹ́ẹ̀ ẹ wo bá nàbì ṣẹṣẹ tiẹ̀ ẹ wo bá wa ṣe ń ṣe tiwa ìsìlámù ló kó wa jọ. ilẹ̀ Yorùbá ló kó wa jọ káwọn Ṣẹ̀tánì má ṣe tú wa ká káwa náà máa hùwà tí ò dáa ká lè gbádùn ara. àwọn traditionalists oníṣẹ̀ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n sì gba ọlídé ọdún wọn ọlídé ẹ̀sìn wọn ẹ gbọ́ ariwo ẹ gbọ́ wàhálà àìmọye nǹkan míì tí wọ́n ń ṣe lábẹ́nú àwa tá a ní structure ẹnu wa ò kò wọ́n ti gé akélékélé wọ́n wọ àrùn Islam gbogbo èèyàn ní ń ṣépè fún gbogbo èèyàn ní ń pè lọ́mọ náà wọ́n pọ̀ bẹ́ẹ̀ nínú ayé tó bá wá rí bẹ́ẹ̀. ọlọ́nìrì ànábì fami rahmatin minallahi linta lahum law kunta faddan ghalidhal qalbi lanfaddu min hawlik. ìrì ànábì gbọ́ o etí ó sọ Islam di àánú fún ẹ linta lahum lọ́rọ̀ fáwọn èèyàn be softened with people don't be too harsh má lẹ́jù. walaw kunta faddan ghalidhal qalbi tó bá jẹ́ aláhán mímú tó jẹ́ pé kò sẹ́ni tó lè bú kò sẹ́ni tó lè ṣépè fún tọkàn rẹ̀ wá lè kankan pé ọmọ náà lélẹ́yìí yọ̀wọ̀ náà níṣẹ́ lanfaddu min hawlik kó tú ẹ̀sìn ká àwọn èèyàn fọ́n kó nú ẹ̀sìn ànábì Ọlọ́run wá nírí ànábì fàáfù anihun àwọn tí wọ́n ṣe ń tí ọ̀dà yẹn máa ṣàmójúkò fún wọ́n ṣẹ́gi fèrè làwọn. ìwọ gangan ni o tún máa bá wọn tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. washawirhum fil amr. má pé nítorí pẹ́sìn rẹ̀ ò pé ká ẹ lè dànù ẹ mú bọ̀ ẹ máa bóun náà dámọ̀ ẹ máa pè é ọ̀rọ̀ ẹ̀sìn ló délẹ̀ ìwọ náà jókòó kódà bó jẹ́ pé n tó ń ṣe ọ̀tẹ̀ wa lọ́rùn ìwọ náà ní contribution mùsùlùmí ni ọ àárí ọyọ dànù kò sí bí wọ́n ti gba certificate pé o ti di mùsùlùmí láyé Ọlọ́run ló mẹni tí ń ṣe tiẹ̀ àní ọ̀pọ̀ èèyàn ló ń fira wa ní sẹ́yẹ Ọlọ́run ló mójú ẹni tó sìn 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 Ọlọ́run ló mójú ẹni tó sìn
Yorùbá a ní clear cut leader pé lágbájá leader wa tí gbogbo èèyàn agree kò sí nílẹ̀ Yorùbá. Allah. Ilẹ̀ Haúsá agree pé sultan ló lórí àwọn. Kò sí òfin Nàìjíríà tó gbé kalẹ̀ wípé sultan lórí gbogbo mùsùlùmí Nàìjíríà. Àmọ́ ńgbà táwọn ò ní clear cut leader wọ́n ti kó sí wa láàrin wọ́n pín wa yẹ́lẹyẹ̀lẹ ọ̀tọ̀ọ̀tọ̀ là ń lọ ọ̀dọ̀ sultan à ń yọ́ lọ ní eléyìí ọ̀lọ́ yóò mọ̀ á sọ bí ti o tọ̀hún náà lọ ẹ̀yin lọ̀gá wa o tìbí náà lọ ẹ̀yin lọ̀gá wa o bá a ṣe gbogbo wa ṣe dọ́mọ ẹ̀hìn nu nítorí ń ta dá sílẹ̀ ẹni tí ò bá fẹ́ kí mùsùlùmí ó exist mọ́ tó fẹ́ kí kírísítẹ́nì ó exist mọ́ tó fẹ́ kí traditionalist ó exist mọ́ sọ fọ́lọ́hun tí wọ́n ń sìn kó má create wọn mọ́ Ọlọ́run ṣàkápá kó má dá kírísítẹ́nì kó má dá ẹlẹ́bùn kó má dá traditionalist kó sì má dá mùsùlùmí Ọlọ́run kápá ẹ̀ náà ká lè bá a mọ̀ pé ẹ̀sìn tiẹ̀ lọ́lọ́run ń lọ sọ́pọ́ọ̀tì sọ fọ́lọ́hun pé kó má create àwọn tó kù mọ́ tó bá wá lè ṣèyún gbogbo product tẹ́lẹ̀sìn mi bá ṣe ò gbọ́dọ̀ ló mọ́ tó bá fẹ́ wọ aeroplane béèrè pé ṣé mùsùlùmí ni ó wọ aeroplane yìí mi ò lọ bó bá fẹ́ wọ taxi ṣé christian ni ó wọ driver yìí mi ò lọ kódà bó bá fẹ́ lo fóònù béèrè pé ṣé christian ló ṣe fóònù yìí kó tó lò bó bá ti lè ṣèyún tó lè pa gbogbo ẹ̀ tí hàn ó lè ṣe gbogbo eléyìí ọ̀lẹ díẹ̀ ó ń fìdí fọ́gbà ó ń dà lúrú bó bá fẹ́ gba sálárì ìwọ bínú pé gómìnà lù rẹ christian ni ò ní di sálárì bínú pé gómìnà tiẹ̀ traditionalist ni kò sí tó fi sálárì rẹ̀ sí ẹ ṣe gbogbo eléyìí ẹ kàn sọ ilẹ̀ Yorùbá di oko ẹ dákun ṣé kò sí àwọn ẹlẹ́bọ lápá kan ilẹ̀ Lárúbáwá ni àwọn traditionalist ṣé kò sí christian ní majority ilẹ̀ Lárúbáwá ni wọ́n sọ fún yín pé àwọn Haúsá kò sí traditionalist lọ́dọ̀ wọn ni àwọn tí ń gbé egun bẹ nílẹ̀ Haúsá wọ́n ń ṣe tiwọn nílànà ọ̀tọ̀ ni wọ́n àtòrí ẹ̀ para wọn wọ́n jọ manage ara wọn ni christian pọ̀ nílẹ̀ Haúsá àwọn state kan bẹ tó yẹ pé christian ló pọ̀ jù ń bẹ nílẹ̀ Haúsá wọ́n jọ manage ara wọn ni ọdún Argungu tí wọ́n máa ń ṣe nílẹ̀ Haúsá tí wọ́n máa ń celebrate ẹja ṣé ẹ̀rọ̀pọ̀dún ọdún mùsùlùmí ni àbẹ́ ẹ̀rọ̀pọ̀dúnárì ọdún ni ọdún àwọn traditionalist ni ọmọ tí wọ́n bá bínú ran wọn lẹ́yìn 40 days ni wọ́n tó fomi gbóná kan lára omi tútù ni a gbọ́dọ̀ máa fi wẹ̀ wọ́n gbàgbọ́ pé táwọn bá fomi gbóná wẹ̀ ara ẹ̀ ó máa ya ni bí aṣọ ṣé ẹ gbọ́ kan gbéra wọn síta ṣé ẹ gbọ́ kan ṣépè fúnra wọn Haúsá corporate gan ni bẹ́ẹ̀ mi ṣe jẹ́ mùsùlùmí yìí kí n nídìí nǹkan kan ní Kánò kí n wá lọ sí Kánò kí ẹlẹ́sìn Christianity tọ́jọ́ mọ̀ ìlú wọn nídìí the same thing wàláyé ẹlẹ́sìn Christianity yẹn wọ́n dà lóhùn wọ́n sọ fún mi innamal mu'minina ikhwa ò débi ọ̀rọ̀ ìlú ọ̀tọ̀ lọ̀rọ̀ ìlú ọ̀tọ̀ lọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ ilẹ̀ Yorùbá afọ́ gbogbo ẹ̀ lójú pátá ilẹ̀ Yorùbá ló kó wa jọ káwọn àṣetánì má ṣe tú wa ká káwa náà má hùwà tí ò dáa ká lè gbádùn ara wa. à ń ṣàdúrà lọ́sàn lóru ọlọ́njẹ́ Nàìjíríà ó gòkè ọlọ́njẹ́ ilẹ̀ Yorùbá ó gòkè à ń ṣàdúrà lọ́sàn lóru àdúrà yẹn ò lè gbà àyàfi tá a bá nífẹ̀ẹ́ ara wa àyàfi tá a bá respect ara wa kí mùsùlùmí ó respect ti christian kí christian ó respect ti traditionalist kí christian ó respect ti mùsùlùmí kí mùsùlùmí ó má jàlù ẹ̀sìn wọn káà náà má jàlù tiwa kájọ gbà pé nìyàn ni wa kájọ fẹ́ràn ara wa ìgbà yẹn làdúrà ó tó gbà lórí ìran Yorùbá bí bẹ́ẹ̀ kọ́ christian ń fa nǹkan sí ilẹ̀ Yorùbá mùsùlùmí ó lọ tako mùsùlùmí ń fa nǹkan fúnlẹ̀ Yorùbá traditionalist ó lọ tako ẹni ó bá jẹ́ mùsùlùmí inú wa kó do lórí gbogbo mùsùlùmí lágbàáyé kí ló burú ńbẹ̀ iyì wa ni christian àárín wa kọ́ lọ do lórí gbogbo christian kó máa gbé bọ̀álé traditionalist àárín wa kó náà do lórí àwọn ẹlẹ́sìn rẹ̀ lágbàáyé kí rẹ̀ kórúkọ lẹ̀ Yorùbá ọmọ wa ta lálá sókè à ní da ẹ̀sìn pọ̀ ni èyí táwọn alábòsí ọ̀gbọ́yénu ń bá àwọn ẹlẹ́bọ ya fọ́tò wọn lọ́kàn tó ń bú mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹni láǹtà fọ afọ́jú tí láǹtà fọ́ lọ́wọ́ ẹ̀ ní tó bọ́ lọ́wọ́ ẹ̀ ju láǹtà lọ. kò á dáa kéèyàn bá traditionalist ya fọ́tò jùrú ayé táwọn tọmọ ọ̀gbọ́dọ̀ bá tàn rẹ̀ tẹ̀yìn gbé tọmọ ọ̀gbọ́dọ̀ bá ìtàn ẹ̀ kò ní kó náà má ti wá kò ní kó náà má ti wá ẹni tí tiẹ̀ ti jóná
kò ní kó náà má ti wá. àmín kò ní kó náà má ti wá kò ní kó náà má ti wá ẹni tí tẹ̀ ti jóná kò ní kó náà má ti wá. ó dìgbà tí mùsùlùmí ilẹ̀ Yorùbá tó bá rí tó dá lára kírísítẹ́nì tó kọ́pì ẹ̀ tí ó bá ti ta kẹsìn rẹ̀ o tí kírísítẹ́nì rí tó dá lára traditionalist tó kọ́pì ẹ̀ kí gbogbo wa jọ gbà pé ìran kan náà ni wá ẹ̀jẹ̀ kan náà ni wá ẹ̀sìn ọgbọ́dọ̀ sọ wá di ọ̀tá àwọn tí wọ́n ń sọ wá dọ̀tá ń fi wá ṣe bísínẹ́sì ni wọ́n lọ fi wá gba owó ni wàláhì mo fọlọ́n búra èmi ò nídìí kí n wọ mọ́sálẹ́ kí n wọ chọ́ọ̀chì kí n mo fẹ́ ṣe mbẹ̀ mi ò nídìí kí n lọ lédì kí ni mo fẹ́ ṣe mbẹ̀ àmọ́ àwọn tí ń bẹ́ẹ̀ náà èmi ò respect wọn káwọn náà ò lè respect ẹ̀sìn tèmi náà ẹnìkan ojú ẹnìkan lọ nínú ayé àmọ́ ká wá dúró ní dúró pé torí àwa mùsùlùmí lọ́lọ́run fi dáyé àwa nìkan lọ́lọ́run níbi tá n bá a lọ yìí ọlọ́run má jẹ́ káwọn ọ̀ràn tí ń bọ̀ ò ṣépè fún yín wọ́n sì mórúkọ gbogbo yín o wàláhì tán kọ sílẹ̀ nípa ntẹ́ni kọ̀ọ̀kan ṣe. ẹ̀sìn ní lẹ́nà sí tẹ́sítà bídí kúló bá wò wà tó lẹ́mẹ̀ẹ́sà bàdá lẹ́sànà ìsànà wà tó lẹ́mẹ̀ẹ́sà bàdá lẹ́sànà ìsànà. Sayyidina Umar ó kọ́pì tó dá lára àwọn ẹlẹ́sìn mi. Sayyidina Umar ó mọ̀ wípé àwọn Róòmù ní ẹni Gregorian calendar míì náà ń bẹ ní Abyssinia tí wọ́n ń lò láti gba ayé ànábì òun náà wá gbé tiẹ̀ kalẹ̀ ó kọ́pì ó wá gbé sórí Islam ńlá fi ní kàlẹ́ndà ìjírà dò ní àárọ̀ yìí ànábì ọmọ tí ń jẹ́ ọdún ìjírà oṣù lànábì mọ̀ gbogbo oṣù yẹn ní exist bẹ̀ tí wọ́n àkójọ lọ́dún pé ẹja bẹ̀rẹ̀ lọ́dún báyìí ká máa kà ní ọdún kìíní ọdún kejì Sayyidina Umar ló kójọ wọn kì í náwó coin àti owó pépà nílẹ̀ Lárúbáwá tẹ́lẹ̀ Sayyidina Umar ló jowú àwọn Júù ó kọ́pì wọn lórí dáadáa ẹ̀yin rí ń tọ́da lára àwọn míì ẹ̀ fẹ́ kọ́pì ẹ̀ bó o lẹ́sẹ̀ fẹ́ progress which way forward nítorí náà tó bá wá rí bẹ́ẹ̀ ìyẹn ló jẹ́ ọjọ́ mi lójú ìgbà tí mo ṣe wáàsí kan ní last week tá a sọ̀rọ̀ nípa Aláàfin Ṣàngó mo rẹ́ nìkan tó bẹ́ jáde èmi kì í búyàn mi dẹ̀ kí n lo gutter language bí wọ́n ṣe bí òǹkálukú ni ó ṣe wùwà mo rí tẹ́nìkan bẹ́ jáde ẹ̀gbọ́n náà kí ni dà yín láàmú gan bí Ṣàngó bá jẹ́ Ṣàngó jù bẹ́ẹ̀ lọ kán nù bàbá wa nílẹ̀ Yorùbá ni ṣé wọ́n sọ fún yín pé àwọn ọmọ Mẹ́kà gbogbo àwọn bàbá wọn tí wọ́n jẹ́ kèfèrí wọ́n sọ fún yín pé wọ́n yọrúkọ wọn kò nínú ìwé ìtàn Mẹ́kà ni ará Mẹdínà ṣé wọ́n yọrúkọ àwọn bàbá wọn tó jẹ́ kèfèrí kò nínú ìtàn ni gbúrò ọdún Jànádìrù ni tí wọ́n ti rántí gbogbo àwọn bàbá wọn tó ti lọ ní Riyadh ẹ̀yin ò gbúrò ẹ̀rí ni kò tí ànábì lójú láti sọ jáde kó dẹ̀ kọ́ sínú ìtàn pé àbúrò bàbá òun àbẹ́gbọ̀n bàbá rẹ̀ Abu Talib tó tọ́jú òun láti kékeré dàgbà tó protect ẹ̀ tí ò jẹ́ kọ́wọ́ ta ó bá ànábì ò tijú láti sọ yìí pé ó kú sí ẹ̀sìn traditionalist ni níjọ́ tó fẹ́ jáde láyé ànábì jókòó lẹ́gbẹ̀ẹ́ ànábì ní bàbá kú la ilaha illallah ẹ sọ pé la ilaha illallah bàbá yẹn ní mi wí ó wí tá ẹ̀mẹ́rin bàbá yẹn ò dá lóhùn ó wọ pé tó bá tiẹ̀ wí bóyá lọ́wọ́ bóun fi kàkún mùsùlùmí ó wá ní bàbá kí ni tí mo ní ká ẹ wí lẹ́ẹ̀kan ẹ wí kí n gbọ́ bàbá yẹn ní tó ní wí mo wí bàbá yẹn dẹ̀ dákẹ́ ó dẹ̀ kú ànábì ò torí ẹ̀ kó tì sọ̀nà ẹ̀ pé bàbá yóò kí n ṣe bàbá mi kí wá ní tiyín ka ìtàn ni ìtàn tẹ́mi ń bọ̀ ọ́ kà lọ́wọ́ Wikipedia kó dẹ̀ wo gbogbo òtàn tó ti wáyé lórí ilẹ̀ Yorùbá èmi ọ̀bọ sọ̀rọ̀ 550 tó bá ń sọ̀tàn 1550 tó bá jẹ́ pé ló ń sọ pé mọ́sálásí àkọ́kọ́ ló délẹ̀ Yorùbá ajẹ́pọ̀ gẹ̀ẹ́tì tàn yẹn ọdún 330 ni Mansa Kankan Musa of Mali ń ló dórí ipò ọlá ní Mali ó ń bẹ lọ́ba ẹni tó lówó jù láyé ń jẹ́ Ọlọ́run ti dáyé Mansa Kankan Musa ni òun ló ti owó jáde mo wo interview kan tán ṣe lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n béèrè débi pé sọ lówó ju Elon Musk lọ wọ́n ní àṣẹ́kù owó rẹ̀ kì í ṣẹ́gbẹ́ owó Elon Musk òun ló ti owó jáde kan fi máa spread Islam nígbà tí ń bẹ níjọba òun ló wá gbé ẹ̀sìn Islam délẹ̀ Yorùbá
malian ni wọ́n àwọn máàlè làwọn bàbá wa máa ń pè àwọn máàlì ńgbà yẹn ni wọ́n fi ń pè wọ́n láwọn ẹlẹ́sìn ìmọ̀le ẹ̀sìn máàlì ni kì í ṣẹ̀sìn tó le tí wọ́n bá ní wọ́n ń kírun ní táwọn bàbá wa ní Ọ̀yọ́ empire máa ń wí ni pé kò yé wa tí wọ́n ń ṣe àmọ́ dàbí ẹni pé wọ́n ń wo ọ̀run wọ́n dàbí ẹni pé ọ̀run ni wọ́n ń kí ọ̀run ni ńlá sọ di ó ń kírun. Allah. mo ń bọ̀ sọ̀rọ̀ 30 something at 13th century rather ni mo ń bẹ́ẹ̀ sọ mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ 1550 èmi náà rí yẹn lákọọ́lẹ̀ bàbá wa mi tako bàbá wa bet tó bá lọ wo bí Islam ṣe wá ó gbà pé tèmi yẹn ló right ó gbà pé tèmi yẹn ń ló right wọ́n kọ sílẹ̀ lóòótọ́ pé Ọ̀yọ́ ilé ni mọ́sálásí àkọ́kọ́ ti bẹ̀rẹ̀ bàbá wa rahimahullah wọ́n dẹ̀ kọ síbẹ̀ wípé àmáwọn àjòjì ni wọ́n ń kírun ń bẹ̀ ẹgbọ́n ọ̀rọ̀ léyìí ni point tẹ́nìkan wàá mú dání pé mọ́sálásí ń bẹ̀ lóòótọ́ àmáwọn àjòjì ni wọ́n ń kírun ń bẹ̀ àwọn Yorùbá ò tí ì máa kírun irú ọ̀rọ̀ kọ̀rọ̀ wo nìyẹn wọ́n sọ fún ẹ pé Ṣàngó gba ìsìláàmù ní kó tó di kó dọba lọ́ọ́ ka ìtàn dáadáa Ṣàngó kò wọ́ṣìpù rẹ̀ Ṣàngó ọ̀gbà pórìṣà lòun nígbà tí ń bẹ láyé kò wọ́ṣìpù rẹ̀ Ṣàngó ní agbára tí fi ń kọ̀máǹdì iná ìlú ìyá rẹ̀ nínú pé bí ìsìláàmù ṣe ta kọ́sọ́bọ́sọ́ Ọ̀yọ́ ńlọ́bọ́ sínú pé ìlú ìyá ẹ̀ ló ti kọ́ bí wọ́n ṣe ń fi ẹnu kọ̀ǹtró iná ó sì ka Kùránì níwọ̀nba ń bẹ̀ ìgbà tó dọba ó wà nínú àwọn tí wọ́n ṣèrànlọ́wọ́ tí wọ́n fi kọ́ the first mosque in Ọ̀yọ́ empire. Allah. mo wí mo dey stand on it tó o bá mọ̀ tán lọ́ọ̀ka dáadáa lọ́ọ̀ka gbogbo bí tí wọ́n ti kà tán ni kò lọ́ọ̀ka. èmi kì í búlu onílù bẹ́ẹ̀ kéèyàn fẹ́ ń sọ tìlú mi ò ní búlu ẹ̀ padà àmọ́ máa jẹ́ kó yẹ pé kò mọ nǹkan tí ń sọ. Allah. àwọn tí wọ́n mọ oríkì Ṣàngó tí wọ́n bá kì í títí wọ́n máa ń kí nǹkan kan tó jẹ́ ọmọ kéwú mọ́ lára torí pé ó ké Kùránì díẹ̀ nínú pé kó tó ta kọ́sọ́ bọ́sọ̀yọ́ empire ọmọ líle ni bàbá líle ni ó dé Ọ̀yọ́ empire ẹ̀gbọ́n ẹ̀tọ́ bá lórí ọba ó lè dànù ọgbà ọba yẹn lọ́wọ́ ẹ̀ ó sì fi ọdún 7 rúùlù láàrin ọdún 7 yẹn ni a kọ́ mosque àkọ́kọ́ òun sì ni Aláàfin ẹlẹ́ẹ̀kẹta kíyàn máa wá bá mi sọ ìtàn tí ó mọ̀ nípa ẹ̀ ọ̀kẹ́ ẹ wá jẹ́ ká wò ní 13th century ní Old Ọ̀yọ́ empire àwọn Aláàfin tí wọ́n jẹ níbẹ̀ Aláàfin Ọ̀rànyàn lákọ́kọ́ ní that 13th century Aláàfin Àjàká tẹ̀lé Ṣàngó lẹ́lẹ́ẹ̀kẹta táìmù ẹ̀ ni wọ́n build the mosque àmọ́ láyé Aláàfin Àjàká ní Islam wọlé ẹlẹ́ẹ̀kẹrin ó ní Agánjúsọlá nígbà tó di 14th century ọba tó kọ́kọ́ jẹ ní ọba Kórì nígbà tó yá Olúwàsógbà nígbà tó yá Onígbògígbà nígbà tó di 15th century ọba Òfúnra Ọ̀kọ̀jà ọba Egungun Ojútẹ̀lé 1554 ọba Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ níyù 1562 ọba Ajíbóyèdé 1570 ọba Abípa 1588 ọba Lókun Olúodò jẹtẹ̀lé ọba Àjàgbó jẹtẹ̀lé 1659 ọba Àdàràwú 1659 kan náà òun ò lọ́dún kan pé ọba Akànràn 1665 ọba Àjàyìn 1676 ọba Àyíbí 1690 ọba Òsíyàgò 1724 ọba Òjìgí 1735 ọba Agbẹ́rù 1746 ọba Amúniwáyé 1746 kan náà Onísìlé 1754 ọba Alábísí 1754 kan náà ọba Awọ́nbíojú 1754 ọba Agbólúajé 1768 ọba Májèógbé 1774 ọba Abíọ́dún Aláàfin Abíọ́dún 1789 Aláàfin Àólẹ̀ Arógangan 1796 ọba Adébọ̀ 1797 ọba Mákù 1902 ọba Amájòtú 1802 ọba Amájòtú 1833 ọba Amódò 1833 kan náà ọba Olúewu 1837 Aláàfin Àtìbá wá dé Ọ̀yọ́. mo wá gbọ́ tẹ̀yìn tún sọ pé ọ̀tọ̀ lọ́yọ́ ọjọ́run wọn kì í lo building láti access wọ́n sọ fún ẹ pé Ilé Ifẹ̀ tá ń pè lẹ́yìn ṣé wọ́n sọ fún ẹ pé ibẹ̀ l'Odùduwà àkọ́kọ́ gbé ni. Allah. àwọn náà move síbẹ̀ ni àwọn tí wọ́n ní clan yẹn ni wọ́n move wọ́n dẹ̀ máa akọ́ọ̀dù wọn ní ọ̀nà yẹn mo ní ọ̀rọ̀ tó pọ̀ tí mo lè sọ bẹ́ẹ̀ mi ò kí ń búlù onílù àmọ́ káyífà máa tẹ̀kúnú yuwallahi alaykum
ẹ̀yin tẹ́ bá súnmọ́ àwọn ọba ẹ máa ṣe dáadáa o bẹ́ẹ̀ bá ṣe rí làwọn ọba yín ó ṣe rí o ẹ̀yin ẹlẹ́sìn tẹ́ bá súnmọ́ àwọn ọba tó bá jẹ́ pé àwọn alálàáfíà ní ẹ̀rí pé àlàáfíà lọ́ba yín wọ́n introduce sọ́ba tó bá já wọn wàhálà ní àdìsá nábì ni kaifa ma takunu yuwallahi alaykum bẹ́ẹ̀ bá ṣe rí náà láàṣẹ pé olórí yín pé kó rí torí ẹ̀yin lẹ́ mislead ẹ̀ tàbí kẹ́ ẹ̀ tọ́ sọ́nà. àwọn tí wọ́n wá jẹ́ lẹ́yìn aláàfin àtìbà kíní yẹn wá lọ bẹ́ẹ̀ ó fi dórí aláàfin adélù aláàfin adéyẹmí àkọ́kọ́ aláàfin láwàní agogo ìjà tí ró kango aláàfin siyanbọ́lá aláàfin adéyẹmí kejì ó fi wá dórí bàbá wa bello gbadegẹṣin ó fi dórí bàbá wa adéyẹmí kẹta tí wọ́n ṣẹ̀ṣọ̀ lọ ó fi wá dórí ọba òwádìí ẹwà tìgbà tí wọ́n ti ń lò bọ̀ gbogbo àwọn tí mo wá kà yìí láti aláàfin kẹta kò sẹ́ni tí ò lórúkọ islam wọ́n lè máa fi nǹkan míì kún bẹ́ẹ̀ tí wọ́n lórúkọ islam ìsìlámù ló kó wá jọ káwọn àṣetánì má ṣe tú wa ká káwa náà má hùwà tí ò dáa ká lè gbádùn ara wa. ká lè gbádùn ara wa ká lè gbádùn ara wa káwa náà má hùwà tí ò dáa ká lè gbádùn ara wa. ẹ wá dákun nínú ẹ̀kọ́ ayé kẹ́ ẹ lè mọ̀ pé majority èèyàn ò lajú ẹlòmíì kan lanu ni tó bá di on the 25 January tá n bẹ́ẹ̀ yìí tí ṣe Saturday tó ń bọ̀ tí n bá sí ọjọ́ yẹn mú 2025 ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lókè sánmà àwọn astronaut ti wò wọ́n ti predict ẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn ẹ̀ẹ̀kan láàrin 467 years ló máa ń ṣẹlẹ̀ tó bá ìṣẹ̀lẹ̀ ní January and February oṣù méjèèjì ni ó kó pọ̀ àmọ́jọ́ yẹn ni ó bẹ̀rẹ̀ ọjọ́ yẹn ni ó sì hàn jù gbogbo ayé ni ó dẹ̀rí tó bá ìṣẹ̀lẹ̀ ó tún di another 467 years mi ọmọ wa kẹwàá gan ó ti kúrò láyé tàbí kẹjọ kí ni ìṣẹ̀lẹ̀ náà àwọn planet tọ́lọ́run dá sí yunifásitì wa ọ̀tọ̀ ní yunifásitì wa ayé tiwa tá n bẹ́ẹ̀ yìí láti Nàìjíríà dé China dé Russia dé London dé Amẹ́ríkà dé ilẹ̀ Lárúbáwá bó ṣe tóbi tóun bọ́ọ̀lù kékeré kan ni Ọlọ́run wá dá wọn bọ́ọ̀lù míì tó tóbi ju ayé lọ nígbà mẹ́wàá tí ò dá nǹkan kan bẹ̀ jàtẹ́gàn lọ gbogbo ẹ̀ wá jẹ́ mẹ́jọ gbogbo mẹ́jẹ̀ẹ̀jọ yìí ni wá ń rọ kiri ká oòrùn tọ̀dọ̀ tiwa ní lo 365 days kọ́dún kan tó pé àwọn kan bẹ tó jẹ́ yí pé 700+ days lọ́dún kan tiwọn torí wọ́n slow láti yípo bó ṣe wá ń yípo yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ nílé ní ẹnì kọ̀ọ̀kan bí kẹ́nìkan máa yípo ní Fresh FM kẹ́nìkan máa yípo ní tógèètì ògèrè kẹ́nìkan máa yípo ní Kẹjà lẹ́kọ̀ọ́ ẹ wo gáàpù yẹn bẹ́ẹ̀ náà ni ti àwọn ayé ńláńlá tọ́lọ̀ǹda gbogbo wọn ń yípo òrùn níbẹ̀ tí gáàpù wà láàrin wọn tó jìnnà tó bá di on the 25/1/2025 tá à ń bẹ́ẹ̀ yìí níjọ́ mẹ́jọ àwọn ayé méjèèjọ wọn wà tó sẹ́gbẹ̀ẹ́ ara wọn fúngbà àkọ́kọ́ lẹ́yìn 4 something years ago tí àwọn èèyàn ò rí sánmọ̀ báyìí lálẹ́ wọn á rí bí ìràwọ̀ ni wọ́n rí bẹ̀tẹ̀ ẹ̀ mọ̀ yìí pàǹkìní yìí wọ́n tó line wọ́n fẹ́ parade náà ń pè ní planet alignment wọ́n parade lókè sánmọ̀ méjì péré lójú ò lè rí àfi tẹ́ ẹ bá lo microscope lókù lálẹ́ ọjọ́ mercury ó yọjú venus ó yọjú ayé tiwa tá ń bẹ́ẹ̀ yìí náà ó yọjú mars ó yọjú jupiter ó yọjú saturn ó yọjú uranus ó yọjú neptune ó yọjú Allah. venus àti no ètò tẹ̀lé mi ò rántí ẹ̀ àwọn méjèèjì nìkan ló ní ti microscope mo á hàn lókè sánmọ̀ báyìí tí a tó lọ báyìí ẹ wá wo ìyanu tí ń bẹ́ẹ̀ alẹ́ ọjọ́ yẹn lóṣù ó lè fún oṣù Ṣàbán ìlétẹ́sù ọ wà ní sánmọ̀ venus ó dùn ó tí àwọn bàbá wa máa ń pè ní àgọ́ àlà ìràwọ̀ tí máa ń tẹ̀lé òṣùpá yẹn odidi ayé kan ni tó fẹ́ tóbi jáyé tiwa yìí gan lọ ọ̀nà rẹ̀ jìn lójú ó dàbí ìràwọ̀ lẹ́yìn òṣùpá o yóò dúró lẹ́yìn oṣù tó lé báyìí gbogbo àwọn nǹkan yòókù wà tó tẹ̀léra wọn kí wọ́n á lẹ̀kọ́ tó wà ń bẹ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ ni pé agbára Ọlọ́run kọjá òye ẹ̀dá
oòrùn táwa ń wò yìí oòrùn tiwa tá ń wò lókè sánmà yìí àwọn yúnífàsì míì náà ń bẹ táwọn náà tún ní oòrùn mi wọ́n ti rí oòrùn kan tí wọ́n ló tóbi ju ó mọ́lẹ̀ ju oòrùn tiwa lọ more than 50 times àwọn ayé kan náà lọ́lọ́run tó kó yípo bẹ̀ tẹ́nìkan ọmọ ní tọ́lọ́run kó bẹ̀ agbára ọlọ́run ti pọ̀ jù ẹ bá mi gbólúwa mi tóbi ọba mi buwaya kò sí ohun tí ò lè ṣe ọba mi tó ṣẹ̀dá ayé pẹ̀lú ọ̀run. Ẹgbólúwa mi tóbi ọba mi buwaya kò má mọ sóhun tí ò lè ṣe ọba mi tó ṣẹ̀dá ayé pẹ̀lú ọ̀run. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ méje kí ni ń jẹ́ káwọn ntọ́lọ́ ń dá sí sánmà kan remain ẹnìkan kú lójú ọ̀nà rẹ̀ kọ́ lọ jálu ẹlòmíì ni o والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم ولقمر قدرناه منازلا حتى عاد كالأرجون القديم لا شمس ينبغي أن تدرك القمر ولا ليل سابق النهار وكل في فلك يسبحون ọ̀nà ló kálukú ń lọ lójú ọ̀nà rẹ̀ níwọ̀n double cross mo bọ̀ kí ló mú wọ tó ń lọ jálu kírísítẹ́nì torí pé ó jẹ́ mùsùlùmí ó ń lọ jálu traditionalist torí pé ó jẹ́ mùsùlùmí ṣé mùsùlùmí tó jẹ́ ó ti di dandan fún ọ pé kó wà àlìjánà ni sọ ti gba certificate àlìjánà kí ló mú wọ kírísítẹ́nì tó ń jálu mùsùlùmí kí ló mú ẹ tó ń jálu traditionalist kí ló mú ọ traditionalist tó ń jálu mùsùlùmí kí ló mú ẹ tó ń jálu ẹlẹ́sìn christianity kí ló dé tó ń kálukú òṣètì ẹ lọ́tọ̀ọ̀tọ̀ ká lè ra yìí ṣe àwọn orílẹ̀-èdè kan ọ̀lẹ́sìn wọn ń gbádùn ayé o bí wàhálà yín bá pọ̀ jù àwọn èèyàn dẹ̀sìn ilẹ̀ òun ó sọ fún yín pé ẹ máa ṣẹ̀sìn yín bó bá jẹ́ pé náà ni àwọn ṣe táwọn fẹ́ wọná ẹ̀kọ́ méje níbẹ̀ lára tó fẹ́ ṣẹlẹ̀ ní 25/1 yóò dẹ̀ wà bẹ́ẹ̀ di February níbẹ̀ ọjọ́ yẹn ló máa hàn jù bí ìràwọ̀ kéékèèké ní orí ìsánmà bẹ̀tẹ̀ bá fura ẹ̀rí pọ̀ àláyìn àwárí rìpọ́ọ̀tì kan tó jáde tíyẹn sọ wípé kì í tó 460-70 years kì í tó bẹ́ẹ̀ o wọ́n dìbọn kẹ́ wọ́n ní irọ́ ni kò lè tó bẹ́ẹ̀ wọ́n ní ọ̀kún tó wáyé kọ̀ọ̀kan ní hàn tó yẹn ni àwọn kan náà ti sọ torí ẹni tí ó jáde tó ní ó lọ kà á èmi náà rí yẹn bẹ̀tẹ̀ tí majority opinion favour